Yes, ẹ̀yin tèmi aláyọ̀, ẹ̀yin tèmi alálùbáríkà, ṣàlàáfíà lẹ wà. Thank you for always watching me. Yes, ṣé ti wo last video mi, ilé ìtura wa ní Nàìjíríà. You need to watch it so that when next you are in Nigeria, you be very, very careful fún àwọn choices of where to sleep. Yes. Lórí ti tèmi mi ò fẹ́ pẹ́ ṣe rí fídíò yìí, ẹ̀yin tèmi. Mi ò fẹ́ ṣe fídíò yìí. This particular one tí mo ṣe, mi ò fẹ́ ṣe because torí pé kíni? Gbogbo wa pátá ṣá ni mọ́la. Bámúbámú ẹni tílẹ̀ bá mọ́ bá ní bàrà wò kí a mọ̀ sá. Ẹ̀yin àrán sọ yín níbi tó gbé yá o. Ọ̀pọ̀lọpọ̀ àwọn tó béèrè fídíò yìí, ṣòye yín wọ́n ti ń béèrè tipẹ́. Màá kàn sọ fún wọn pé well, tó bá ti trust ìyàwó ẹ̀, you understand? Ẹ ṣe communication. Tó bá ti trust ẹ jẹ́ kó mọ́ lọ, you understand? But kò easy o. Ẹ̀yin tèmi kò easy husband and wife láti separate kò easy o, kò easy o. Àní rí wàhálà o, àní rí búlálà o, here and there o, beating of husband. Kọ́kọ́ àti ìyàwó mọ̀ nára wọn, Ọlọ́run ní jẹ́ kárí o. Kò easy lọ́kọláya láti túká, kò easy. Like ó easy láti marry, but kò easy láti divorce. Like it takes so many steps. Even ní court gan, a máa ní ẹ lọ rò, ẹ lọ wò, ẹ lọ rò, ẹ lọ rò. Bàbá ó sọ̀rọ̀, ìyá ó sọ̀rọ̀, ọ̀rẹ́ ó sọ̀rọ̀, mọ̀lẹ́bí ó sọ̀rọ̀. Àwọn ọmọ náà wọn ò ní gbà, kò easy. You understand? So, ó wá mọ béèrè question yìí lọ́wọ́ mi. Èmi ò sì ní tó bá ti trust ìyàwó ẹ̀, communicate. Tó bá ti mọ̀ pé kò ṣeé ṣe mọ́, kó ní kálukú mọ́ lọ́nlọ́ tiẹ̀. When there's no trust, marriage ò dùn ná. You understand? But èní mo wá fẹ́ sọ. Ẹ̀yin náà rí title. Point mẹ́ta. We have several. A ní púpọ̀ o. In fact, a ní almost 20. Almost 20. Tí àsìkò bá gbà mí láyè, mo lè list ẹ̀ ní description side. But point mẹ́ta. Point mẹ́ta. O lè ṣí mú. Ìwọ tó ń béèrè pé tí o bá fẹ́ mọ̀ pé ìyàwó rẹ ó lọ dóko kan ta kó tó wọlé wá, tí o bá fẹ́ mọ̀. Perhaps o mọ̀, o kàn tún wáyà tó máa là ẹ́ lọ́yẹ̀. You understand? But ọ̀pọ̀lọpọ̀ àwọn tó ń béèrè irú question yìí, ṣé wo òdóyàwó ń yàwó? Ṣé òdóyàwó ń yàwó tó dọ́mọ lọ́mọ? Àmọ́ o fẹ́ mọ monitor tiẹ̀ káàkiri. When there's no trust, when there's no trust, gaskiya the best thing ó ní pé èmi marriage counselor ni èmi ò like divorce. Tó bá sí trust, instead ẹ fi para yín on suspecting, tí wàá mọ̀ fúnra rẹ ní depression. Tó bá easy, oníkálukú mọ́ lọ́nlọ́ tiẹ̀. Ṣé rí pé ó lọ lẹ́nu èmi náà láti sọ wípé divorce is not an easy thing. Ẹ ronú àwọn ọmọ when there's a problem, so yẹ yín ẹ adjust ẹ̀. Kò sí nǹkan tí Ọlọ́run ò lè fi test èèyàn. Kódà ó lè fi ìyàwó rẹ̀ test ẹ, ó lè fọkọ rẹ̀ test ẹ. Ṣé orí bíbẹ́ ni òògùn orí fífọ́ ni? You understand? Èmi ò advise cheating, but you work it out. Kó tó di pé wá bàjẹ́ tán pátápátá, ẹ pera yín, ẹ communicate. Yes, ẹni tèmi, point mẹ́ta. Mi ò ní pẹ́ńbẹ́ lè máa surprise yín. Point mẹ́ta, mi ò dẹ̀ fẹ́ nonsense talk o. Number one, tí obìnrin rẹ bá ti lọ dóko mi ta, tó wá padà wá nulé wá bẹ́ẹ̀. Tiredness. Má ti lọ ní sùúrù. Mo mọ̀ pé wà ní tiredness. Anybody can be tired. Yes. Tiredness lè gbé sign wá. Tiredness lè máa gbé sign wá. A mọ̀ pé lóòótọ́ èèyàn lè lọ sọ́jà, èèyàn lè wọ mọ́tò. Fúdà from year to year, àwọn obìnrin kan mọ̀ sí tiredness tí wọ́n ṣẹ̀ṣẹ̀ bá obìnrin sùn tán. Ó máa yán hò ni. Ó máa yán hò. So orí ó lè ti máa yán hò tẹ́lẹ̀ tó mọ̀. Àmọ́ yán hò eléyìí yàtọ̀. Wàá rí, wàá mọ̀, wàá get ẹ̀. Ó máa yán hò ni. Yán hò yìí ó lágbára gan. Already the body is already down. You understand? Ìbálòpọ̀ ẹ̀mọ̀ pé ó come with lot of advantages. So lot of advantages mùdùmùdù yẹn, òun ló ń cause yán hò yẹn ó máa yán hò. Má ṣì mú. Bet o need láti mọ̀. Ìyàwó rẹ̀ lè mọ yán hò tẹ́lẹ̀ tó bá ti dé láti ọjà maybe kò rórun sùn dáadáa. Bẹ́ẹ̀ eléyìí máa yàtọ̀. Yán hò eléyìí ó kira. Yán hò eléyìí tó bá wo ojú yẹn máa dense. Ìyẹn number 2. Kó tó di pé mo sọ number 2. Ẹ̀yin kan, ẹni kí ló ń sọ? Hypocrite ni ẹ́. Nǹkan tẹ́mi mọ̀ sọ ni mò ń sọ. This is my business. This is what I do. This is what I sell. Do you understand? Gbogbo nǹkan tó ń balẹ̀ yín jẹ́ ó là ń tọpinpin. Ó là ń sọ yìí. Àwọn ò wá sọ nítorí kó lè bá bàjẹ́. Àwọn á sọ kẹ́ lè bá tún ṣe ni. Tó bá sọ pé kí ló ń sọ, ìwọ ni kó wo ọpọlọ rẹ wò pé
kí ló ń rò ìwọ gan so ronú bí èèyàn báyìí? Are you not a liar? Are you not hypocrite? Bó ṣe ń ṣẹlẹ̀ láwùjọ là ń ṣe ń sọ fún yìí. Don't shy away. Tó bá lè wò ní gbangba lọ wò ń kọ̀rọ̀ kó make adjustments. Number 2, ó ní òórùn ìyàwó rẹ̀ tó mọ̀ lánàá. You understand? Nítorí pé ó ti lọ ṣe nǹkan ta, òórùn yẹn máa change. Òórùn ara yẹn máa change. Òórùn yẹn obìnrin ó fẹ́ mọ òórùn náà á fẹ́ mọ jọmọ́ ti òbúkọ. Á fẹ́ mọ jọmọ́ ti òbúkọ. Má ṣe mí gbọ́, àwọn obìnrin mi wise. Kó tó di pé wọ́n kúrò ní àwọn obìnrin mi kó tó di pé ẹ̀yin kan máa ní olè ló mọ ṣe olè tọ̀. Yes. Teacher ni mí. A good teacher, a great teacher at that. Do you understand? A counselor, ambassador, ABBA practitioner. Yes, a very good teacher. Ẹ̀yin títí mi, àwọn obìnrin mi smarting kí wọ́n tó kúrò níbi tí wọ́n lọ wọ́n ti wẹ̀. Ṣé yẹn nítorí kí wọ́n lè bá kílò òórùn òbúkọ pé èèyàn lè ti bá ọkùnrin lò pọ̀ tán. Wọ́n á wọ bathroom, wọ́n á wẹ̀. Okay, ìgbà tí ìyàwó rẹ̀ ń jáde, irú perfume wo ló lò? Ìgbà tó ń bọ̀, irú perfume wo ló lò? Perfume tó lò ìwọ ò tiẹ̀ mọ̀. Ìyàwó rẹ̀ dẹ̀ ní kò gbé perfume dání. Èwo làbúrò mọ́ gbé perfume káàkiri as ìyàwó ilé? Èwo làbúrò mọ́ lo perfume nígbà tó ń bọ̀ padà wá sínú ilé? So gbogbo eléyìí need to take care of. Although àwọn míì wá sọ pé àwọn ń ṣiṣẹ́ ní báǹkì. So obìnrin tó bá ń ṣe bẹ́ẹ̀, tó bá yẹ pé ó máa ń lo perfume ní every time, ìwọ ọkọ ó mọ irú perfume tó gbé jáde. Ó dẹ̀ mọ̀ pé ìwà yìí o, ìwà ìyàwó rẹ̀ ni pé especially àwọn tó mọ̀ ṣiṣẹ́ ní bank. So tó bá jẹ́ pé obìnrin tó kì í ṣe bẹ́ẹ̀ tó kàn jáde wá ṣe bẹ́ẹ̀ fúnra. Tó bá ti wá get 1-2 point yìí tó ti get ẹ̀ tó ti ń doubt, ìwọ sọ fún obìnrin rẹ pé ó fẹ́ ṣe. Outrightly gan máa reject ẹ̀. Ó máa reject ẹ̀. You understand? Bẹ́ẹ̀ tó bá wá ṣe pápánbarì as ọkùnrin tó try láti sọ pé o fẹ́ sí lásìkò yẹn o. Má try. Bẹ́ẹ̀ tó bá sọ pé o fẹ́ mójú ajé kan ní sọ, o fẹ́ mọ̀ kókó pé o fẹ́ ṣe, o fẹ́ mọ̀ dájú. Kí obìnrin ti ṣàṣepọ̀ ní 3 hours ago. Tí ọkùnrin yẹn kò wá lo rọ́bà dáàbòbò, kó jẹ́ pé ìyàwó náà careless, ó jẹ́ kó dà síbẹ̀. Bó ṣe 3 hours ago ni wàá notice ẹ̀. Kódà ká wá sọ wípé ó lo rọ́bà dáàbòbò, wàá sì rí ibẹ̀ yẹn pé ó wà messy. Yes, kódà kó tọ́jú ara ẹ̀, wàá rí pé ibi ibẹ̀ yẹn kò panu dé bó ṣe yẹ kó panu dé. Ìkan. Then 2, ibẹ̀ yẹn máa ní odor. Ó máa ní odor different from ìwọ èyí tó mọ̀. Tó bá wá jẹ́ ọkùnrin yẹn dà sí ni, kò sí, ó sì máa ní drop. Ó jẹ́ 3 hours ago, ó sì máa ní drop. Drop ti tiẹ̀ papọ̀ mọ́ ti ọkùnrin yẹn, ó máa wà ńbẹ̀. So ṣé irú ibi tí wàá fẹ́ tọ ara bọ̀ nìyẹn? Tí ibi tí wàá bá fẹ́ tọ ara bọ̀ nìyẹn? 3 points yẹn má ṣe mú. Then tí bá ní kí n tún wá continue, obìnrin tó ti lọ ṣàṣepọ̀ ń ta tó bá bá ilé kò ní fẹ́ like ó take a very serious cheating woman tó ti ń mú jẹ láti lè wo ọkọ ẹ̀ lójú, face me I face you. Tó bá yẹ ṣe lọ dókó mi ń ta. So tí òórùn yẹn má ṣe mú tó bá lo perfume yẹn gan ó máa dàbí ẹni pé ó ṣẹ̀ṣẹ̀ lónìí. Má ṣe mú. Then ìgbà míì ṣóyè yín àwọn ọkùnrin míì very rough. Àwọn ọkùnrin àlè very rough. Wọ́n ti fẹ́ jẹ gbogbo ètè ìyàwó rẹ̀ tán. Wọ́n ti jẹ bálabàla gbogbo ètè ìyàwó rẹ̀ gan ó wà pọ́n rẹ̀dẹ̀rẹ̀dẹ̀. Then tó bá farabalẹ̀ wàá rí pé àwọn aṣọ, mo ti kọjá 3 points yẹn mo kàn ń sọ ilé mọ́ ni. Wàá rí pé àwọn aṣọ tó wọ̀ ó lè rough. A cheating woman kò dẹ̀ lè ní sùúrù láti iron padà kódà kí iná wà ńbẹ̀. Wàá rí pé aṣọ rough. Tí aṣọ bá ti rough other than usual, wàá fúnra. Then tó bá tún wá wò again, wàá rí pé bóyá níbi ojú tó bá ṣe pé ó ṣẹ̀ṣẹ̀ ṣe makeup tán. Makeup gan ìyàwó rẹ̀ tó ṣe makeup lánàá nígbà tó ń bọ̀ wálé. Kí ló fa unusual makeup? Wàá rí pé ojú swollen, ojú pọ́n, then ojú red. Gbogbo o lè rí bí redness, maybe ọrùn, ojú or níbi kíni, níbi ara. Àwọn ètè yẹn ó ti ṣe kíni? Ó ti swollen. You understand? And so on and so forth. So many. So tó bá wá tí ẹyẹ tí wọ́n á fi kún again, tó bá tún wá di pé ẹjọ́ ẹ̀yin tètè mi, ìwọ tó bá tún wá mọ point mi tí mi mention, mo sọ fún yín pé several, bá mi tẹ̀ sí comment box please.
bá mi tẹ̀ sí comment box tó bá wá ti wá di pé ìyàwó rẹ̀ wá mú jẹ ìjọ́ kejì, you understand, tó jẹ́ pé ìbálòpọ̀ yẹn ó gbádùn ẹ̀, ó wá wo dẹ̀ fọwọ́ kan lálẹ́ yẹn ó wá di ìjọ́ kejì, wàá rí pé automatically mood ẹ̀ ó máa change, mood ẹ̀ máa wà so superb, wọ́n gbọ́n mọ̀ wò pé kí ló ń ṣẹlẹ̀ náà, kí ló ń ṣẹlẹ̀ náà, then wàá rí pé ó wá ń shine yàtọ̀, ó wá ń glow yàtọ̀, wàá rí pé ó wá tún wá ṣe kí ni, ó wá pretty yàtọ̀, you understand. Unusually àwọn nǹkan tó ṣe rí gan ó lè mọ̀ọ́mọ̀ ó lè fẹ́ ṣe. Mo sọ lẹ́ẹ̀kan mo ní má tiẹ̀ sọ pé ó fẹ́ wọ ọbẹ̀, tó bá wá ṣe tó bá wá wọ ọbẹ̀ òbò tó ṣẹ̀ṣẹ̀ dó tán ó máa gbóná ni, ó máa gbóná ni, do you understand. Kò dẹ̀ ní ṣe kí ni, kò ní grip, ó máa open, ó máa a little bit wide, no matter tó bá ṣe pretend bá ṣe pack ẹ̀ pẹ̀lú one or two things, ó ṣì máa feel open, ó máa feel wet, ó máa ní smelling pẹ̀lú gbogbo nǹkan tí mo ti sọ sẹ́yìn yẹn. Eléyìí nítorí ẹ̀yin tẹ́ bèrè ni, torí ẹ̀yin tẹ́ bèrè ni, torí ìwọ tó police ìyàwó ẹ̀ káàkiri tó fẹ́ mọ up and down, ṣé ìwọ náà ò ṣe ìyàwó níyàwó? Tó bá ti mọ̀ pé ò ṣe ìyàwó níyàwó tó wá notice gbogbo traces yìí, alátiṣe ló máa ti ṣe ara ẹ̀, alátiṣe ló máa ti ṣe ara ẹ̀. So again, ìkan nínú point tó jẹ́ pé ó ti mú jẹ, ìwọ kàn ń wò ó ni, ó máa sùn dáadáa, ó máa sùn, ó máa gbádùn oorun náà, you understand. Tó bá máa jí láàárọ̀ báyìí happy mood ni, gbogbo àwọn nǹkan tó ṣe rí a fẹ́ ṣe, yes, a fẹ́ ṣe àwọn nǹkan tó ṣe rí, you understand. She feels more happier, she looks prettier, she slept well and she's less needy. Bóyá tẹ́lẹ̀tẹ́lẹ̀ òun ló mọ̀ ń dààmú rẹ̀, in fact for the next 2 weeks ó lè mọ̀ ń dààmú rẹ̀. Gbogbo point yìí ó ní kẹ́ fi sí consideration. Gbogbo ilé ìta wa ń sọ yìí, èmi ò sọ wípé 100% kó má lọ ṣímú, kó má lọ accuse ìyàwó alálùbáríkà wrongly, you understand. Tó bá notice gbogbo ọ̀rọ̀ gbogbo nǹkan yìí compound together tó notice ẹ̀, wàá wá ṣe kí ni, wàá wá ṣe investigation, tó mọ̀ pé ọkọ gidi ni ẹ́ o, tí ìsọkọ tó ń dóyàwó ìyàwó náà o, wàá wá ṣe investigation rẹ̀ lẹ́kùnrẹ́rẹ́ kó tó compound pé yes lóòótọ́, kó tó sọ pé tó yes lóòótọ́ ni. Otherwise àwọn obìnrin wọ́n mọ bí wọ́n ṣe ń pàkàrà, àwọn obìnrin míì wọ́n mọ bí wọ́n ṣe ń pàkàrà. In fact sometimes a cheating wife, ìwọ ọkọ mi o lè mọ̀ suspect, o lè mọ̀, do you understand. À ń sọ ilé torí àwọn ọkọ gidi ni o, nítorí àwọn ọkọ gidi.